ìyá Mọ̀nsúrù. Ìyá Mọ̀nsúrù. Sá. Jọ kí mò ń wò yìí. Bí ti báwo kò mi ọ̀dà sáà kí ni nǹkan tẹ̀ wò sí báwo. Yo, kí ni mò ń wò lọ́wọ́ mi? Èmi mọ̀ nǹkan tẹ̀ ń wò ẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ mú ìwé dání ẹ̀sọ̀ nǹkan tẹ̀ ń wò. Sọ fún mi pé mi ò mọ tọ́jú ẹ. Ṣé mo ń jẹjọ ṣé ní ọ̀rọ̀ tẹ̀ sọ́ sì ṣe àjọsọ̀. Mo jẹ́ mọ tí ń fe bí pọ́ tó fi ń yàlè. Àlè bíi ti báwo àlè bíi ti báwo wa. Kí ló ṣẹlẹ̀ bọ̀dá? Ẹ parọ́ ariwo báyìí ládùúgbò. Kí ló dé? Tó ṣe fún mi ṣó lè gbà. Ó sì bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀? Mo gbàgbọ́ ní ládùúgbò ẹ̀ kí pariwo báyẹn. Tẹ́ bàbá mi sọ̀rọ̀ kì í ṣe lọ́jọ́ èní. Màá pa kinní tó wà lẹ́yìn. Tí n bá ti wá pa tán. Ìyàwó tó lọ lọ́wọ́ kí ni mo ṣe torí máa para mi. Ọlọ́run jẹ́ kárí tí ò dáa kí ló ṣẹlẹ̀. Tó ṣe fún mi ṣó lè gbà. Kí ni yẹ jẹ́ ká wò náà láìfò lọ tó bá yẹ jẹ́ ká wò tó ta lé rẹ̀. Kí n wà nú ilé yìí kóbìnrin ìdẹ́ mọ ìyàn lè mọ́ mi lára. Sẹ́rù pé mi máa ń sọ ní ọ̀rọ̀ mi lè gbà ẹ́ fún yín. Gbàwé kọ yẹ̀wé wò. Mi lè gbà ẹ́ nà láì irọ́ mi bí. That is lie. Nígbèsí ayé èmi bàbá Mọ̀nsúrù. Èmi ò lọ skul bọ̀ ẹ̀yin náà ká jáde ẹ̀jẹ̀ káwọn mọ̀ tó wà ń bẹ̀ mi ò lọ skul. Kò lè sọ kò ní lè kà. Kí ló lè ti mi lè kà á ṣe bí ìwé DNA test nígbà tí mo lọ bá girama fọṣọ ìwé DNA test tí mo rí lára aṣọ girama ni so mi rò pé bí bàbá gan ti rí tí mo fi kó pé kó mọ̀ di wàhálà àsọdọ̀ ọmọ orúkọ yín náà ló wà ń bẹ̀. Orúkọ mi. Orúkọ yín náà ló wà ń bẹ̀ náà. Ẹ̀ẹ́dẹ́ mi àtọmọ ẹ náà ni. Ẹ̀yin àti bàbá. Ẹ fún ọ̀rẹ́ ẹ̀yin náà ká ní. Orúkọ èmi àti bàbá mi. Orúkọ ẹ̀yin àti bàbá ló wà ń bẹ̀. Àkànní rèé lóòótọ́. Ibi ọmọ àlè o ibi ọmọ àlè o bro ọmọ àlè ni ẹ ajá ẹ tán ọmọ àlè ibi ọmọ àlè. Sórí yín burú ni dáadáa bọ̀dá. Lórí yín ò bá burú ẹ̀rín máa pariwo ṣé ìwà ẹ fọ́jú inú ilé tẹ́ ti mú ìwé bọ̀ tẹ́ ti ẹ kulẹ̀ pa. Ọwọ́ DNA tí mo ti rí lórí ẹ̀yẹ ní ti ń ká mi lára. Àsọmọ àlè ní òfò. God have mercy upon us. Dúró má yìí lọ má lọ mo halẹ̀ ní tí ìmọ̀ àjágbe báwo ò ní dúró ní ẹ mọ́ ìlú ẹ like ẹ comment síbẹ̀ ẹ dẹ̀ subscribe sí page wa lórí YouTube ẹ subscribe lórí TikTok Kenny ọmọ ológo ẹ follow wa ńbẹ̀ lórí Facebook náà sure guy ẹ follow wa ńbẹ̀ so that ẹ máa mọ̀ nígbà tá a bá drop the next video wa.